Adesoye gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba tuntun nílùú Ẹrinle. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ló ti fún ọba Adesoye Adébọ̀wálé Jimoh lọ́pá àṣẹ gẹ́gẹ́ bí ẹlẹ́rìí tìlú Ẹrinle níjọba ìbílẹ̀ Ọ̀yún ní ìpínlẹ̀ Kwara, tí ó wá pàrọwà sí ọba aláyé náà láti ṣiṣẹ́ tọ àlàáfíà àti ìdàgbàsókè ìlú ọ̀hún. Ọba Adesoye ló gorí ipò lẹ́yìn tí ọba Abdulganiu Ajíbọ́lá wàjà lógúnjọ́ inú oṣù karùn-ún ọdún 2023. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọwọ́ akọ̀wé lẹ́ka ìròyìn fún gómìnà Rafiu Àjàkáyé tó fi síta lọ́jọ́ àbámẹ́ta tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, ni gómìnà ti rọ ọba aláyé náà láti ṣiṣẹ́ tọ bí àlàáfíà ó ṣe jọba tí ìtẹ̀síwájú yóò bá ìlú Ẹrinle àti ìpínlẹ̀ Kwara lápapọ̀. Bákan náà ni gómìnà Abdulrazak tún pàrọwà sí ọba Adesoye láti ṣe ohun tí bàbá ń ṣe fọ́mọ fún àwọn tó jẹ́ olóyè rẹ̀, kí ó sì jẹ́ kí ìṣọ̀kan tẹ ìlú Ẹrinle síbi gíga. Ó ṣe àfikún rẹ̀ pé ìjọba ní ìfarajìn fún iṣẹ́ ìdàgbàsókè, ìbọ̀wọ̀ fún àti ṣíṣe àtìlẹ́yìn fún ipò ọba àti kí àlàáfíà ó lè jọba, tó wá pè fún kí gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba rẹ̀ kó lè ṣeé ṣe. Ó tún sọ ọ́ di mímọ̀ wípé kìràkìtà àjọba ẹlẹ́rìn ó ti dópin báyìí, gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé Ọlọ́run ọba ló yan ọba sípò, tí ó sì jẹ́ pé ipò náà wà fún láti máa darí àwọn ènìyàn ìlú ni, tí ó wá rọ àwọn ọmọ bíbí ìlú Ẹrinle láti máa ṣúgbà ọba tuntun ọ̀hún. Gbogbo àwọn ìgbìmọ̀ àwọn ọba aláyé tó kù àti àwọn lókọlókì jákèjádò ìpínlẹ̀ Kwara ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́